kò fẹ́ẹ̀ dájú pé ìrètí gidi kan wà fún ọmọ Nàìjíríà tó bá jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Eléyìí kì í ṣe pé a fi ń dá ọ̀rọ̀ ìjà ẹ̀sìn sílẹ̀ already. Ó ti ń ṣẹlẹ̀ bọ̀ látọ̀dọ̀ àwọn ará òkè ọ̀yà tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí. Ìdí tá a fi sọ wípé kò fẹ́ẹ̀ sí ìrètí mọ́ tó bá sì ń lọ báyìí lọ̀rọ̀ oníṣàríà tá à ń fojoojúmọ́ sọ nípa ẹ̀. Torí ìdí tí àwọn kan ṣe lérò wípé tàwọn ló gbọ́dọ̀ ṣẹ láyé ọ̀làjú yìí kò yé èèyàn. Ṣé àwọn ni wọn ò lajú ni àbí wọ́n decide láti ṣe tinú wọn? Ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún everybody pé ó lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ló máa sọ orílẹ̀-èdè Nàìjíríà ló máa fẹ́ sọ dahoro, torí pé ó ti ń dahoro lọ. Àwọn ará ìgbèríko wọn ò sinmi, aráàlú kò gbádùn lórí ọ̀rọ̀ àwọn ìjínigbé tí gbogbo ẹ̀ tó sá sábẹ́ ṣàríà. Now, àwọn ẹlẹ́sìn tá a bá ń sọ̀rọ̀ lójú àwọn kan wọ́n á ní wọ́n kórìíra ẹ̀sìn Mùsùlùmí. Rárá o. Gbogbo wa la ní Muslim background, bí ò tiẹ̀ jẹ́ gbogbo wa 70%. Ṣùgbọ́n ẹ̀sìn Mùsùlùmí yìí ó bá àwọn ẹ̀sìn míì ńlẹ̀ ni làwọn náà ṣe ń pera wọn ní akẹ́yìndé-gbẹ̀gbọ́n. Ṣùgbọ́n àwọn tí ó wá dàbí alátẹ̀lé àwọn èèyàn wa, àwọn Fúlàní, àwọn Haúsá tí wọ́n nígbàgbọ́ wípé àwọn làwọn dára jù, tí wọ́n dẹ̀ fi hàn àwọn èèyàn wa tí wọ́n sì ń tẹ̀lé wọn, àwọn náà ń dá wàhálà ilẹ̀. Ṣé ẹ rántí àwọn ẹgbẹ́ Mùsùlùmí Islamic Movement of Nigeria tí wọ́n protest lórí ọ̀rọ̀ President Iran Ayatollah tí ó ṣaláìsí? Now, yàtọ̀ fún pé kí ló kan Nàìjíríà, lára àwọn ẹgbẹ́ tó ń jáde láti ara ẹ̀sìn Mùsùlùmí, ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ ní nǹkan tí wọ́n láwọn ń jà fún. Ẹ lè jà fún nǹkan, ẹ jà fún láàrin ara yín, ẹ má jà fún láàrin ọ̀dọ̀ ẹlòmíì tí ò fẹ́. Wọ́n ti fòfin de ẹgbẹ́ Shiite, àwọn ìgbìmọ̀ Shiite, ṣùgbọ́n tí wọ́n sọ fún ìjọba pé kò jọ. Ṣé ẹ ti mọ̀ wípé alákatakítí àti alágídí nírú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀, wọ́n dẹ̀ wà lábẹ́ Mùsùlùmí. So ẹ má rẹ́ anybody bíi pé ó kórìíra ẹ̀sìn Mùsùlùmí. Ẹ béèrè ìwà wo làwọn tí wọ́n ń jẹ́ orúkọ Mùsùlùmí yẹn ni wọ́n ń wù láwùjọ? Violence, anything. Wọ́n ní Kùránì ò sọ bẹ́ẹ̀, torí mo gbọ́ wàásì ìmáàmù fásitì Ọ̀ṣù OOU alàgbà Akeem Àkànní, wàásì yẹn dáa púpọ̀. Wọ́n jẹ́ kó máa yé wa pé àwọn tó ń jiyàn gbé wọn ò béèrè ẹ̀sìn tó ń sìn. Wọ́n jẹ́ kó yé wa pé wọ́n ti jí àwọn èèyàn gbé tó jẹ́ pé Kìrìsìtẹ́nì ni wọ́n bá ń bẹ̀ ní Middle Belt náà, tó jẹ́ pé aráàlú yẹn náà ni. Òótọ́ ni, ṣùgbọ́n mélòó kí ni percentage? Àwọn tó ń jiyàn gbé tí wọn ò béèrè ẹ̀sìn tó ń sìn, kí lẹ̀sìn táwọn náà ń sìn? Wọ́n dẹ̀ máa ń generalize ọ̀rọ̀ tó bá ti kọjá 60%. Campaign tí wọ́n ń ṣe, ìpolongo wọn ni pé ṣàríà, ṣé Kìrìsìtẹ́nì ló ní ṣàríà ní àbẹ́lẹ́sìn ìbílẹ̀? Kò sọgbọ́n tí wọn ò ní kó sábẹ́ ẹ̀sìn Mùsùlùmí. Ẹ̀yin lẹ̀yin mọ̀ wípé Kùránì ò sọ bẹ́ẹ̀. Àwọn ń sọ pé Kùránì sọ pé ẹni tí ò bá ṣe ṣàríà káwọn pa. Àwọn ń sọ wípé jihadi holy war ni. Ìtẹ́yìn mọ̀ lẹ̀yin mọ̀, tí ẹ bá decide láti mọ̀ ló máa mọ̀. Ìtàwọn mọ̀ ni wọ́n ń sọ, ṣùgbọ́n lábẹ́ ẹ̀sìn Islam ni. Mélòó nínú ẹlẹ́sìn Mùsùlùmí ló ti wá jáde tó jẹ́ ti South níbí báyìí tí wọ́n ti kóra wọn jọ pé àwọn ò lọ́wọ́ sí tí wọ́n ń ṣe o, Kùránì ò sọ bẹ́ẹ̀ o? Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́kejì, tẹ́ ẹ̀ bá gbàgbé pé gómìnà ìpínlẹ̀ Bauchi lọ bá ààrẹ
Bọ́lá Ahmed Tinubu Excellency wípé àwọn agbésùmọ̀mí tó lé ní 10,000 wọ́n ti wọ̀lú òun. Adẹ̀rán ń létí pé òun náà ṣe interview kan o tó lóun lè kó gbogbo Fúlàní àgbáyé wọ Bauchi, tá a fi ń rò pé allegedly àbí tó lóun fẹ́ ṣe ló ti ṣe. Now àwọn Fúlàní yẹn báyìí, àwọn aráàlú yẹn, ṣé Bruno àbí nǹkan lórúkọ ìlú yẹn ní Bauchi, wọ́n ti ń sá kágàgà àwọn Kìrìsìtẹ́nì. Àwọn agbésùmọ̀mí ti bẹ̀rẹ̀ ogun lórí ọ̀rọ̀ Sharia lọ, kò sí ìsinmi mọ́. Àwọn pípù yìí ti ń gba community tó jẹ́ pé òfin Sharia ni wọ́n ń lò. Wọ́n ti ignore òfin Nàìjíríà, constitution Nàìjíríà. Àwọn òótọ́ ọ̀rọ̀ kan wà ń bẹ̀ yẹn allegedly, tí bá láǹfààní àti rí fídíò yẹn máa fi hàn yín. Wọ́n ṣe tàbí fún máa nǹkan. Máa yẹn ni nínú 1999 constitution o, tá a bá máa sòótọ́ ọ̀rọ̀, wọ́n dá akọ Sharia ń bẹ ní 73%. Ibi tí mo ti ní ṣeré tí wà fún Kristẹni nìyẹn, wọn ò mention Kristẹni o. Ìtumọ̀ pé bóyá ni Kristẹni exist. Ẹ jẹ́ sáré wo fídíò yẹn kájọ wò. Mentioned in one interview, there are up to 73 mentions of Sharia in that constitution. About 28 mentions of Islam in that constitution. About 10 mentions of Muslim in that constitution. There is no mention of Christian or Christianity in that constitution. That means these Christians don't exist in this country. That is the truth. We cannot shy away from it. And the National Assembly members know this. But the problem with this country is that we have cowards in position of power who, even when they know the truth, are unable to speak out and say, gentlemen, this doesn't suit the so-called secularity of the Constitution. Our Constitution is not secular. Our Constitution is a Sharia Constitution. And that is where we have problems today, including the insurgency in the name of Sharia. On this issue of the Constitution, in your words, saying it has become a Sharia constitution, is that not stretching it too far? Because, hold on, sir, because the Nigerian Constitution, in fact, our Constitution derives from the English common law system, which is basically, from the Judeo-Christian, canon laws. That's how English common law was formed. And then all the protectorates of the British Empire copied it, more or less. So if they needed to, specifically mention aspects, for Sharia, for Islam, for whatever, just to, assuage the yearnings of majority, because whether we like it or not, Muslim and Christians are almost 50-50 population in Nigeria. So is it not stretching it too far to say the Nigerian... Do you know the figure? You don't. Mm. Right from independence, yes. Let me put it to you. Yes. Who are the people who always opposed to having religion as a demographic index on in all the census we've had? It was Muslims. Christians always wanted it to be there so that people will know who are Christians, who are Muslims, how many Christians exist, how many Muslims exist. So the issue of 50-50 or thereabout is in the head or brain, not on paper. It doesn't exist on paper anywhere. I said this. Listen. I said this in one interview I granted recently. In 2006, when Obasanjo conducted the last census, after that there has been none. Khan decided that, listen, this time around, we should have religion as an index on, the population brochure or whatever it is. Who opposed it? Our Muslim brother. If they know they are majority, sir, or even they know that it is 50-50, they would have accepted. You will find the Muslim populations in around the roads, cities, etc. Go to the hinterland. You will find everybody all over the place, including even in the Muslim states like Kano and all that. So the problem here is the population of Christians and Muslims is unknown. We cannot just be saying 50-50. That's one. Two, that same year, when it was rejected, said, why don't we use church demography?
to at least have an idea. How many Christians, at least in the north? Do you know what they got? 46.3 million. If in the north alone there are 46.3 million Christians, do you think Muslims are more than Christians in Nigeria? Just use your brain. So the issue is we are living in false demographics and with using false demographics to determine populations in Nigeria. And many of these populations which were conducted, that is in the censuses, a census officer will be given a target to write names, whether he likes it or not. You have a and proof for declare. that? So the issue, I participated in one, so don't worry. The issue is we don't know the ratio. The thing is, yes, when you are in the north. Now, àwọn àrà táwọn Abubakar tán dá nìyẹn tí wọ́n gbélé bàbá wa Ọbásanjọ́ lọ́wọ́. 1999 constitution tí wọ́n fi install bàbá wa Ọbásanjọ́ ẹ̀wùgbà tí wọ́n ti ṣe ẹ̀wùgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ogun lórí ẹ̀. Ẹ wá ní nǹkan kan náà làwa àti Fúlàní tí wọ́n fẹ́ fọgbọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà. Àbọ̀mọ Yorùbá wo ló máa sọ wípé ókè o òun fẹ́ lẹ́nu nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lo ṣàríà. Wọ́n ń sọ pé wọ́n fẹ́ Islamize Nàìjíríà. Kò sí gómìnà, kò sáàrẹ, kò sí igbákejì ààrẹ, kò sí agbẹnusọ ààrẹ, kò sí anybody náà àwọn olóṣèlú yìí tó bọ́ ọ̀tà tó sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣóòótọ́ ni ṣe rọ ni. Àwọn pípù yìí lájẹ̀ndà à ń sọ fún yín ó dàbí pé àmọ́ nǹkan tá à ń sọ. Ó dìgbà tájẹ̀ndà àwọn bá wọlé bí ẹ ṣe wọlé díẹ̀díẹ̀ rèé o tó ti di wàhálà sí wa lọ́rùn yìí o. Wọ́n ti yí wa ká o. Kódà constitution Nàìjíríà àwọn kan ló ń lò. Constitution Sharia wọ́n ti mú wọnú constitution Nàìjíríà kò sì wúlò mọ́ fún wa. Àwa ń lò a gbà ní constitution ṣùgbọ́n wọn ò jẹ́ ó wúlò mọ́ fún wa torí ogun Sharia tí wọ́n gbé dé. Ṣé nígbà tí wọ́n gbé bàbá Ọbásanjọ́ síbẹ̀ wọn àwo constitution yẹn kò ṣe amend. Ogun yẹn ló ń jà wá. Ìgbà Jonathan débẹ̀ kò study constitution ìlú tó fẹ́ ṣe olórí lé lórí. Kò ṣe amend wọn àgbà fún. Ogun yẹn ló ń jà wá yìí. Bàbá wa bú bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ṣé ẹ rí wípé nǹkan kan ti bẹ̀yìn ajá jẹ́, kọ́kọ́rọ́ kan ti bẹ̀yìn ajá jẹ́. Constitution tí wọ́n gbélé wọn lọ́wọ́ ni. Tá a bá ní wọn ò lè jáde wọn ó sọ̀rọ̀. Àwọn náà ò lè sọ pé n tó wà nínú constitution nìyẹn. Ogun rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jà wá. Bàbá wa Ọbásanjọ́ a mọ̀ wípé alágbára làwọn tó gbé yín síjọba. Ajá tó relé ẹkùn tó sì bọ̀ ni. Tí ẹ bá fẹ́ kán pa yín nígbà yẹn bọ́rọ̀ Àbáṣà ṣe rí àfi kẹ́ ẹ gba nǹkan tán sọ ńgbà yẹn kì í ṣe pé káà ń bu yín ṣùgbọ́n gbà tágbára dé sọ́wọ́ yín tán ẹ mọ ìtó lè jẹ́ result constitution tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ń sọ o pé Sharia wà nù constitution tí ìdẹ̀ṣẹ̀ ẹlẹ́sìn kan ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ẹ̀dẹ̀ ṣe ìjọba ọdún mẹ́jọ tí Jonathan náà wà ń bẹ̀ tí ò lè sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Àwọn ẹlẹ́sìn yòókù dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́ ń wò wá lé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bẹ̀rù ẹ má sòjò. Ìran ogun Fúlàní ò kó wa lógun rí o ṣùgbọ́n ẹ má dákẹ́ ẹ má wòran. Ẹ fọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ lásìkò yìí. Ẹ jẹ́ àṣẹ tó tó àti tó yẹ. Ó ti dájú pé àwa àtàwọn pípì ò kì í ṣe nǹkan kan náà. Tá a bá jẹ́ nǹkan kan náà ni wọn ò ní fagídí mú wa ṣe ní tá a fẹ́ ṣe. Oníkálukú á wà lórí ọwọ́ ẹ̀ ni. Tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ní dandan ni káwọn èèyàn máa lo Sharia lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò dẹ̀ sí ọ̀nà àbáyọ. Wọ́n fẹ́ kó wa lẹ́rú ni o. Wọ́n fẹ́ fogun jà wá ni o. Already tí oníkálukú ò bá wà láyé ẹ̀ kò lè sí solution. Ṣùgbọ́n ẹni tó bá sọ̀rọ̀ division lọ̀tá àjọba. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé tá a bá sọ̀rọ̀ restructuring wọn láwọn ò gbà. A sọ̀rọ̀ division wọn á láwọn ò fẹ́.
bẹ́ẹ̀ wọn ò jẹ́ kó gun omi. Ìtumọ̀ pé a kì í ṣe nǹkan kan náà nìyí o. Ẹ má sọ̀rọ̀ mi gbọ́, mi ò takò ìjọba o, ṣùgbọ́n a kì í ṣe nǹkan kan náà. Ẹ bọ́ ọ̀tá ẹ sọ iye ìgbà tí wọ́n dákọ̀ Sharia nínú constitution. Tẹ́ ẹ̀ bá wá lè sọ, kí ló yẹ kẹ́ ẹ ṣe? Tẹ́ ẹ̀ bá lè ṣe, which way forward fọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Àgàgà wa ọmọ Yorùbá, ta ní Mùsùlùmí, ta ní Kìrìsìtẹ́nì, ta lẹ́lẹ́sìn àkàn àbáláyé, ta dẹ̀ láwọn tí ò ṣe nǹkan kan. Ṣé bí ó ṣe kò gbọ́dọ̀ máa rí báyìí lọ o. Bó bá rí báyìí lọ, ogun ti dé. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ wa dọwọ́ Ọlọ́run. Káwa náà sì máa jókòó. Jùgbọ́n Master Channels lẹ tí ń wò wá. Bitter Truth ní ètò tiwa. Ṣeun Agboola lórúkọ mi.